Maulana Sheikh Adam. Radiyallahu ta'ala anhu. Ẹ jẹ́ n fi wọ́n ṣàpèjúwe. Àwa la tara wa lọ́pọ̀. Àwa la mọ ìyà Al-Qur'ani tí ń bẹ lọ́wọ́ wa. Àwa sọ̀rọ̀ àwa kalẹ̀. Làwọn tí wọ́n kì í ṣẹlẹ̀ Al-Qur'ani. Lẹ́ni tí ò sí Al-Qur'ani lára rẹ̀. Lẹ́ni tí ò mọ ìyà Al-Qur'ani fi ń gbé wa sálẹ̀. Allah. Àdúró bó ti jẹ́ ká dúró. Ẹ wo àwọn olówó tòní. Ẹ wò ṣe sí wọn pẹ̀lú àwọn àfa òde òní. Ẹ wo àwọn olówó tàná. Ẹ wò ṣe sí wọn pẹ̀lú àwọn àfa àtàná. Bàbá mọ gbogbo èèyàn. Àmọ́ MKO Abíọ́lá. Gbogbo àwọn tí wọ́n ń ṣe yẹ̀ǹga pẹ̀lú owó lónìí. Táwọn ń torí owó tí wọ́n ń wó àwọn àfa àmọ́lẹ̀. Níbo ni wọ́n wà níjọ́ tábíọ́lá náà? Bábíọ́lá ti ní owó rẹ̀ tó. Kò mọ̀ fi dọ́kàn tàbùkù Maulana Sheikh Adam. Radiyallahu ta'ala anhu. Bábíọ́lá ti ní owó tó tòun tó ní. Ó gbà pé àfa ni Maulana Sheikh Adam. Radiyallahu ta'ala anhu. Kí ló jẹ́ orí bẹ́ẹ̀? Àwọn bàbá yẹn wọ́n gba tító pẹ̀lú tí wọ́n ní ni o. Maulana Sheikh Adam tó jásí pé owó tó gbé wá fún wọn gan, ó tún máa bẹ̀ wọ́n ká tó gbà lọ́wọ́ rẹ ni. Qanatu bilikuti min zamani. Àwọn bàbá yẹn ni wọ́n ní orí yẹn. Wasuntu nafsi anil awani. Àwọn àlùyẹn ni wọ́n fi ń kọ̀ wáyé o. Wasuntu nafsi anil awani. Ìtumọ̀ àwọn àlù táwọn bàbá sá fún lánàá, àwọn àlùyẹn náà ní ìtumọ̀ ẹ wá Ganu síbí. Wasuntu nafsi anil awani. Ẹni tó sọ pé àwọn àfa wa Ganu kalẹ̀, ó mọ àwọn tó lọ́rọ̀ o. Wasuntu nafsi anil awani. Ó mọ àwọn tí ń ta sí o. Wasuntu nafsi anil awani. Àwọn tó sì lọ́rọ̀ náà mọ́ra wọn. Wasuntu nafsi anil awani. Ẹ̀wùjọ́ tí Sùfìyánù Sàwúrí dídí ń pariwo pé Azá. Aza zamanu sukuti. Wa mulazamatil buyut. Gbogbo òde náà kọ́ lọ́mọ lọ. Mulazamatil buyut. Ní àná, àwọn olóde máa ń dúró di àwọn àfáà ní pé à ń retí káwọn àfáà òde ká tó mọ bẹ́tò lọ. Ìjókòó ti wá kún. Wọ́n tún ránṣẹ́ sí àwọn bàbá yẹn. Wọ́n tún máa sọ pé àwọn ń ṣe ìbádà lọ́wọ́ báwọn bá parí àwọn yọjú sí i. Wọ́n sì jòkó tí wọ́n fi dé. Mulazamatil buyut. Lónìí táwọn abẹ́ yìí àwọn àfáà ni wọ́n tún bá àwọn olóde tó àga. Wa mulazamatil buyut. Àwọn àti déjò kó kèé séèyàn yóò tún máa bá àwọn ọmọ kéwù rẹ̀ pé ẹja bá wọn tó àga yìí kó lè yá. Wa mulazamatil buyut. Ẹ ti tara yín lọ́pọ̀. Mulazamatil buyut. Mulazamatil buyuti. Ẹ bá a débi pé kí wọ́n máa rò pé ṣé wọ́n wà àbí wọn ní wá. Mulazamatil buyuti. Ayé náà fìdí mọ́lẹ̀. Bẹ́ẹ̀ bá lọ bí ìkómọ ẹ̀ ní jẹun. Bẹ́ẹ̀ bá lọ bí òkú ẹ̀ ní jẹun. Bí ẹ̀ bá lọ bí ìyàwó ẹ̀ ní jẹun. Ọ̀rọ̀ wá di pé wọ́n wá Ganu síbí. Allah. Nígbà tó jẹ́ sí pé ọ̀pọ̀lọpọ̀ àfáà lónìí, àwọn gbogbo wa ti ya tójú bọlé. Lánàá, àwọn olówó tàná, wọ́n ń wá àwọn àfáà tàná lọ lẹ́yìn. Kò rí bẹ́ẹ̀ mọ́ lónìí o, àwa là ń kanlẹ̀kùn mọ́ wọn lórí ló jẹ́ kíkí máa wa, iyì wa, àpọ́nlé wa, pàtàkì wa, kó máa dínkù lọ́dọ̀ wọn. Ìzá malifakiru bíbá biligani. Ká tó máa sọ̀rọ̀ sí arákùnrin tó ní wọ́n Ganu sí yìí, ẹ jẹ́ àkọ́kọ́ pera wọn ṣàkíyèsí àwọn àfáà àti àpọ́nlé Al-Qur'ani. Ìzá malifakiru bíbá biligani. Ìwọ ìmáàmù mọ́ṣáláṣí, o tún wá ń bá ṣíàmánu kọ́mítì fọ mọ́tò. Ìzá malifakiru bíbá biligani. Ọba ní Ìzá malifakiru bíbá biligani. Bíbá biligani. Bàbá bá àfáà àgbà kan. Ìzá malifakiru. Bàbá bá onímọ̀ kan. Bíbá biligani. Àwọn bá lẹ́nu ọ̀nà ilé olówó. Fàbí sálíkani. Àwọn fọ́balẹ̀, àwọn bá nínú gẹ́nu géètì olówó. Bíbá biligani. Ìwà ń tẹ̀rí yìí. Bíbá biligani. Ìwà ń kẹ́ géètì. Fàbí sálíkani. Wàbí sálíkani. Ọwọ́ wà bẹ́ẹ̀ títí fá. Kò sì jáde sí. Ajá wa ń gbó. Ó sì di láti fi lẹ́gbẹ̀tọ̀ àfáà yẹn ló tún dé yẹn. Ó ti rí kámẹ́rà ti gbé jáde pé ìmáàmù bẹ̀rẹ̀ lu géètì. Fàbí sálíkani. Fàbí sálíkani. Wàbí sálíkani. Àwọn ọmọ ìyá rẹ̀ tí
dúró sẹ́nu géètì tí wọ́n ń kan géètì táwọn fi ń ṣe fáàrí táwọn ń lálàsí rẹ̀ àti wọn lówó tí wọn náà mọ iye àfà tó ń lálàsí rẹ̀ tó ń ti kọ́ aláwọ̀ ní ẹ̀yìn méjèèjì. Bàbí Sàlígẹ̀dì bàbí Sàlífàgì. Ó di ẹ̀mí ìlú tẹ́ ẹ̀rí mọ̀kúlá náà ṣe kà Adam. Allah. Tán kárí káàkiri àwọn olówó yìí. Bàbí Sàlígẹ̀dì. Kódà ọwọ́ bẹ́ẹ̀ náà ni bàbá wa Mùdíwù Lìmọ́ríkàsì mú. Bàbí Sàlífàgì. Bóòlù ti tó kí ló fẹ́ gbé fún wọn. Aná ti tara wa lọ́pọ̀ lẹ́nu wọ́n fi gbà pé wọ́n ń Ganu sí. Ìsàmàlìgẹ̀dì bíbá Sàlífàgì. Àmọ́ wọn olówó ọlọ́lá àwa bá ọlọ́dún àfà. Ìsàmàlìgẹ̀dì. Bàbá yẹn ní ṣe fàárí ni. Pírẹsidẹ́ntì ṣe kó lọ́dọ̀ mi sí. Allah. Gọ́fúnà ṣe kó lọ́dọ̀ mi ní. Ìsàmàlìgẹ̀dì. Sẹ́nitọ̀ ṣe jáde lọ́dọ̀ mi ní. Bíbá Sàlífàgì. Àbá olówó kan lọ́dún àfà tó jókòó lé àfà àbá bá lẹ́nu géètì àfà. Fani Màlìgẹ̀dì wani Sàlífàgì. Ọ̀nà àtijọ́ tẹ̀ tí ń gbóyè ọ̀dọ́ wa. Bẹ́ẹ̀ lọ lè kí wọn nígbà làwọn náà wá kiri sílé. Fani Màlìgẹ̀dì. Wọ́n dà láwọn olówó tó mọ ìyá àfà. Fani Sàlífàgì. Ẹ̀fọ́ sáńgùdù olówó tó mọ pàtàkì àfà. Fani Màlìgẹ̀dì wani Sàlífàgì. Àfikà pèrè àwọn sákìyèsí. Ẹ̀wọ̀n tán wí. Àwọn àfà àlákọ́kọ́ lọ ọ̀rọ̀ ẹ má jẹ́ àmọ́ rìnrìn ìdọ̀tí. Ìgbà tí ya Alhaji Wasiu Ayinde yìí kú. Bá a bá sì wò bí èèyàn bá kú kò dìgbà tó bá pe ẹni Ọlọ́run tóun náà lẹ́mìí lọ́rùn kó tó lọ bẹ. Àwọn èèyàn máa ń Ganu síbi òkú náà ni. Ìyá èèyàn kú òun á retí kọ́sẹ̀ máa pè ọ́ ọmọ bá ọ kẹ́dùn ni. Kò wá mí kí èèyàn máa tẹ̀ wọ́n lójúmọ́lẹ̀. Àmọ́ bá a bá fẹ́ràn arákùnrin Alhaji Wasiu K1 the ultimate bí wọ́n ti ga yẹn gbogbo ẹni tí ò bá fẹ́ kí wọ́n wálẹ̀ èyí tí wọ́n ṣe yìí èyí tẹ́mi kọ́kọ́ júlẹ̀ lánàá ní wákà yẹn àwọn kan fi para wa sákèsí pé wà á ń sílẹ̀ àṣírí àtẹ́kàlà àkàràbí. Al-Akrabi. Kí àwọn àfọ àkọ́kọ́ bára wa sọ̀rọ̀. Anzir ashirataka al-akrabina. Ibi ìkómọ tí ò kàn wọ́n má lọ bẹ. Anzir ashirataka al-akrabina. Ibi ìyàwó tí wọ́n tó sí kí ló wọ́n mẹ́. Anzir ashirataka al-akrabina. Ẹbí òtún wẹ́ múra ju àfọ àgbà nínú òkú la. Anzir ashirataka al-akrabina. Wọ́n ti jọ Ọlọ́run lára rẹ̀ wọ́n ní o ṣe lábàá náà ó tún wá dúró pẹ̀lú gbogbo owó tá a pa jẹ́. Anzir ashirataka al-akrabina. Bàbá ti sọ fúnra wa a wàá fi àbọ̀ sórí ti Alhaji Wasiu Ayinde yìí. Èyí tó wá jọni lójú jù Mufti Diyar. Damallahu hayatahu. Bàbá Mọ̀kúlánà Sheikh Suleiman. Damallahu hayatahu. Ẹ wo bí tí ọ̀rọ̀ wa parí sí. Àwọn wá wò pé tọ̀ èmi ò sínú àwọn tó wá Ganu sí. Mufti ti kọjá ẹni tí wọ́n sọ pé wá Ganu sí nǹkan òun náà jẹ́ sọ bẹ́ẹ̀. Àwọn tí wọ́n lọ bí fìdáwò kọ́ àwọn tí àwọn lọ lè jòkó lẹ̀ lẹ́nì ó jẹ́ kí bàbá yìí wá rò dáadáa pé báwọn kan bá tiẹ̀ wá tí wọ́n wá Ganu sí bí wọ́n bá wà ókè ni wọ́n ní délé rẹ̀. Ìlà aládàláwù ìlà kánámùlàtì. Kíkẹ́ wa tiẹ̀ wá wò ó pé tọ̀ àwọn ẹ̀rọ ọlọ́wọ́ bàkan ni wọ́n jòkó yìí tó bá tiẹ̀ wá jọ pé tí wọ́n jẹ ni wọ́n wá ó ṣe fún wọn ní nǹkan yẹn kó tó wá fi tọrọ ìkẹ́ ìjẹ fún ìyá tó bí ọ. Àmbàtàlàwù dáná ẹ̀yìnì. Ìdá àbá sọ fún wọn ní pé ibi tẹ́ yíwọ́ sí yẹn tá bá ti mú yẹn kọlu bẹ̀ yẹn kó ń tọ̀ wọn ò bá tètè ṣàtúnṣe ìbọ̀ wálẹ̀ nù. Ìlà aládàláwù ìlà kánámùlàtì àmbàtàlàwù dáná ẹ̀yìnì. Àwọn òkè lọ́wọ́ kẹ́ wálé àwọn ní kẹ́ wá foríjì pé ó dà yín àfà tó bá gbọ́dọ̀ tí mo sọ yìí bá dùn yìí mi ò mí ni ẹ̀ bẹ́ẹ̀ àmọ́ ẹ má bínú ẹ tó wá láyà ẹni kò sí reason tẹ́ẹ̀fì sọ pé kẹ́nìkan má bínú. Àmbàtàlàwù dáná ẹ̀yìnì. Bóyá kò tí ì yé yí dáadáa. Bàbá wa Mufti tí wọ́n ní ẹ wá foríjì wọ́n fẹ́ bọ́ ọ̀pọ̀lọpọ̀ nǹkan kalẹ̀ lọ́rùn yìí torí wọ́n mọ kí ni ó lè jẹ́ ìgbẹ̀yìn tẹ́ ṣe kágbà táwọn nǹkan wá Ganu lẹ̀ kò sí ẹ̀dá láyé yìí ó máa kú òní kò kan bọ́ sípò mí ni o ìwọ àfà tọ́lọ́hun ti yọ ọ́ kù nínú àwọn tí wọ́n ń Ganu lẹ̀ ó máa dúpẹ́ fọ́lọ́hun ni